Ẹ̀yin tèmi, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tó bá ti ní àǹfààní láti máa wò tó yìí. Orúkọ tèmi ò yípadà, Kẹ́mi Bùkọ́lá ni orúkọ ti tèmi jẹ́. Adẹ̀kú bó ṣe ń lọ. Mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn màmá mi nílé o, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Lágbà lọ́wọ́ Ọlọ́run tẹ́ ti mú owó tẹ́ wọ́n á rajà nílé iṣẹ́ Kẹ́mi Fashion Empire. Àgbà náà ò ní wọbẹ̀ láéláé. Lágbà lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan ni. Mo mọ̀ lóore o. Mo mọ̀ lóore. Mo fẹ́ polówó Ankara fún yín lénìí torí àwọn èèyàn ń béèrè fún Ankara gan. Àwọn èèyàn ń rẹmọ̀. So mo fẹ́ polówó Ankara fún yín lénìí. Nǹkan mo dẹ̀ tún fẹ́ sọ ni pé mo fẹ́ sọ̀rọ̀, mo fẹ́ gba àwọn òbí àtàwọn sisi tán bá lè ní àǹfààní láti rí fídíò yìí wò. Ọlọ́run á ṣàánú wa o. Ṣé mọ̀ pé ọdún ti ń lọ sópin. Tọ́lẹ̀ ti dìgbà tí láàrín táyé ti dáyé náà ni pé tó á ti lọ sópin ọdún oríṣiríṣi nǹkan ló máa ń ṣẹlẹ̀, nǹkan tí ò ṣẹlẹ̀ ní January tí ò ṣẹlẹ̀ ní February tó á ti ń bọ́ sí òpin ọdún ẹ máa gbọ́ lọ́tùn ẹ máa gbọ́ lósì. Ó dẹ̀ yẹ kírú nǹkan báyìí kó ká tún máa mú ọgbọ́n lò nínú àwọn nǹkan tí ó bá àwọn Yorùbá ló pòwe wọ́n ní káráyé má fi ọ̀rọ̀ wa kọ́gbọ́n. Lágbà lọ́wọ́ Ọlọ́run ò ní fi ọ̀rọ̀ èmi àti kò ní fi kọ́gbọ́n. Àwọn èèyàn tí a dẹ̀ ń fi ọ̀rọ̀ wọn kọ́gbọ́n náà kọ́lọ́n kó ṣàánú wọn. A fi yọ̀ wọ́n, a fi ń gbara wa níyànjú ni. Ẹ̀yin tẹ́ bá ní títí nílé, tẹ́ bá ní ọmọge torí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ mi ì tí ìrọ́kùnrin kankan nú àwọn nǹkan tí mo fẹ́ sọ yìí o. Òun ló jẹ́ kí n sọ pé kí n sọ̀rọ̀. Ẹ̀yin òbí náà ẹni tí ọmọ yóò bá sí ní tòsí yín ẹ gbé fóònù ẹ máa pè lóòrèkóòrè. Ẹ máa gbogbo tó bá ṣẹlẹ̀ ẹ máa láǹfààní láti máa send fídíò yẹn sí wọn. Ìyẹn á tún máa fi ìbẹ̀rù sí ọkàn àwọn ọmọ yẹn. Ní ẹnujẹ́ mẹ́ta yìí ṣàdédé ni ọmọkùnrin yẹn àwọn ọmọkùnrin wọn náà ọmọkùnrin yẹn pé méjì ni wọ́n dẹ̀ páàkì jíìpù wọ́n dẹ̀ ṣí ẹ̀yìn jíìpù yẹn báyìí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbé àwọn àpò jáde àpò yẹn jẹ́ méje. Tẹ́mọ̀ àwọn èèyàn wọ́n kọ́ ẹ̀mọ̀ gbogbo kó tó ṣẹlẹ̀ ní ìsìn wọn máa rò pé báyá wọ́n ya fídíò ni. Ìgbà tó wá lọ tán àwọn èèyàn tó wà nítòsí tán wò wọ́n bọ́ ṣe ń já àpò yẹn náà bá sọdá. Ẹ̀yin ìyá mi ẹ̀yin èèyàn mi nílé ìgbà tó máa lọ wo àpò yẹn àwọn méjèèje obìnrin ni gbogbo wọn. Wọ́n ti pa wọ́n ti yọ nǹkan tó máa yọ lára wọn wọ́n wá dì wọ́n sínú àpò wọ́n kàn gbé wọn jùlẹ̀ wọ́n dẹ̀ lọ. Kí ọlọ́pàá tó pọ̀ ọlọ́pàá kọ́lọ́pàá tó dé kí gbogbo àrùn èèyàn tó péjú pésẹ̀ wọn ò rí àwọn ọmọ yẹn mú o. Wọ́n dẹ̀ àwọn tó ṣojú wọn tó ń sọ wọ́n ní àwọn ọmọ kéékèèké náà ọmọ yẹn àwọn ọmọ kéékèèké. Mo bẹ̀yìn lórúkọ àwọn àgbàlagbà ń ṣe oògùn owó ń sìn àwọn ọmọ ṣé àwọn tó ń ṣe oògùn àwọn ọmọ 18 years ẹ̀ tí gbọ́ ọmọ 18 years ó fi girlfriend ẹ̀ ṣe oògùn owó kò tí fi ṣe oògùn owó ó ti pa ibi tó ti ń pa náà làwọn èèyàn bẹ̀rẹ̀ náà ti gẹ̀ẹ́tì ẹ̀. Ó dẹ́mi ọmọ yẹn ó dalé gbòdò gbogbo táwọn ọmọ yẹn tí ìyá ọmọ yẹn ti ń lọ́nà lórí ó lọ just like that. Mo bẹ̀yìn mo fọlọ́run bẹ̀yìn ẹ bá àwọn ọmọ yín sọ̀rọ̀. Ayé tá a wà yìí kì í ṣe ayé tí èèyàn kàn máa jáde tó ò ní sọ fún ìyá ẹ tí ọmọ máa jáde tó ò ní lè pe ọmọ ẹ tọ́mọ ẹ máa lọ sùn ta ọmọ tí ó dà kó gbé ọmọ 30 years lórí wà lábẹ́ ẹ tí ò tí ì ní ọkọ bóyá tó wá lẹ́ni tó ń fẹ́ àfẹ́sọ́nà o ìyẹn yàtọ̀ wàá dẹ̀ pọ̀ àwọn àmẹ́sọ̀ pé bó jáde ó fẹ́ lọ sùn ọ̀dọ̀ bẹ́yẹ ẹni tó jọ fẹ́ra wọn pé ẹni yẹn ọmọ mi lòún bọ̀ lọ́dọ̀ ẹ tó wá dọ́dọ̀ ẹ o gbé fóònù fún o tó bá dọ́dọ̀ ọkọ ẹ̀yìn á gbé fóònù fún ẹ wàá bá sọ ọkàn á balẹ̀. Àmọ́ kó má lè jáde nílé kó jáde kó kàn lọ ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ẹ̀yin òbí ẹ̀ ní fìdí jóná o ẹ̀ ní gbogbo àní sukú lórí ọmọ o. Ayé tá a wà yìí ó ti yàtọ̀ sí ayé ìgbà kan o. Àwọn ọmọ yẹn wọ́n lé owó gidigidi gan ni nǹkan tí ìyá wọn àti bàbá wọn ò lé òun náà ọmọ yìí ń lé kiri o. Wọ́n ń wá owó ìyẹn tipátipá by force by túláàsì ni wọ́n fẹ́ fi ní owó. Ẹ̀yin ní kẹ́ bá ọmọ yín sọ̀rọ̀ ẹ̀yin òbí ní kẹ́ bá ọmọ yín sọ̀rọ̀. Nǹkan tó ń ṣẹlẹ̀ kì í ṣe dẹ̀ ń ṣe ká dúpẹ́ lọ́wọ́ social media
tẹ́ náà bá rí gbogbo nǹkan tó lọ lọ́tún tó lọ lọ́sì ẹ má fọmọ yín lẹ̀ o ẹ má gbogbo àmọ́ àmọ́ mi mo fẹ́ lọ́dọ̀ ọ̀rẹ́ mi kò sáyè yẹn mọ́ nísìnyí tó wọn bá lọ bí iṣẹ́ tó wá ti di ìwù kan kọ́ mo máa di 9 níta ń sìn mo bẹ̀yìn òbí àwọn ọmọ yín tó bá ń pẹ́ ń ta ètè máa fà wọ́n létí 8 kan ti wọnú yàrá wọn kan ti sùn tó wá pẹ́ tó ń lọ bí iṣẹ́ ni máa fóònù máa fi trace ẹ̀ bólówá o èmi àti yín àní sunkún lórí ọmọ o ọdún lọ sópin èmi àti yín àní bọ́dún lọ lágbára lọ́wọ́ Ọlọ́run àní sunkún lórí ọmọ lágbára lọ́wọ́ Ọlọ́run ẹrù tí abiyamọ ò kì í tún wọ́n ní gbé wá ká mọ́lé lórí àwọn ọmọ wa lórí àwọn tó súnmọ́ wa tí tẹ́ ẹ bá fẹ́ síbùkọ́ báyìí ṣẹlẹ̀ ẹ̀yin náà ẹ máa fà àwọn ọmọ yín létí ẹ máa fà àwọn ọmọ yín létí o ayé ti kọjá jágbajàgba ìgbà kan wà tẹ́ pé o lè lọ sọ́dọ̀ ọ̀rẹ́ ẹ kó lọ́jọ́ méjì kó lọ́jọ́ mẹ́ta kó sí obìnrin gan wọ́n ṣera wọ́n sìn mo bẹ̀ yín ni o lágbára lọ́wọ́ Ọlọ́run èmi àti yín àlùlùgbàdì ayé o àní kó sọ́wọ́ o ó yá a fẹ́ polówó àwọn àkàrà yẹn ẹ rí ọwọ́ mi ní kẹ́ ẹ wò àwọn àkàrà yìí super ni o grand star leléyìí àwọn àkàrà pẹ́tẹ́ bá wọ̀ ó ní àwọn èèyàn kó àkàrà yẹn jẹ kí ló dé kí ló ń ṣẹlẹ̀ gangan mo ti ń wò pé kí ló ṣẹlẹ̀ wọ́n ra dẹ́ndẹ́ sí àǹkárá lára o àǹkárá láyé tí ń wọ̀ ń sìn ẹ wọ́run mi náà rọrùn mi ni ẹ wò ẹ kí n polówó jẹ́rìsì fún yín anáwọn jẹ́rìsì bọ̀ tí mi ò pa lè polówó ẹ̀ lẹ́nu silver èlélẹ̀ jẹ́rìsì yẹn wà òkè jù silver color ni ẹ wò bó ṣe rí ẹ bó ṣe ń ṣáì ẹ rí sẹ́ẹ̀tì ńlá dẹ̀ ní jẹ́rìsì yarí yẹn lílé ìwélé tí mo wọ̀ yìí bangles ẹ̀ ní ìwélé tí mo wọ̀ gẹ́lẹ́ gold colour adẹ̀ ní bó ṣe wà ní ìsìn mẹ́ta ni torí ó wà òkè gold tẹ́ bá fi sọ́rùn gan ẹ má rò pé Brazilian gold ní ọdún ọ̀nà iṣẹ́ ńlá ni bódẹ̀ ṣe wà yẹn 35,000 ni iṣẹ́ ńlá gidi ẹ rí ni ọrùn mi ní kẹ́ ẹ wò ẹ rí bó ṣe fún ẹ wò tí yẹn so bó ṣe wà ní aláwọn jewelry bọ̀ tí mi ò pa àlè polówó ẹ̀ lẹ́nu àwọn ọjà tuntun ojoojúmọ́ là lèmi náà jà every time lèmi náà jà kò yé yín ṣẹ́rí àwọn àǹkárá àpá àwọn polówó àwọn àǹkárá yìí ní time ta polówó yẹn gbogbo ẹ̀ ló fine gbogbo ẹ̀ ló wọjú ṣẹ́rí ṣẹ́rí àwọn ṣe ń mú ní ilé máa mú ní ìlú no àwọn ọjà tuntun ní gbogbo yẹn ṣẹ́rí Hollandis ẹ̀yin tẹ́ bá like Hollandis Ankara ṣẹ̀rí ọwọ́ mi ní kẹ́ ẹ wò Kẹ́mi Bùkọ́lá ló lè ṣe o Ọlọ́run bá ń gbọ́ òun ló lè ṣe àwọn Ankara yẹn super ni ṣẹ́rí bó ṣe fine àwọn Ankara lè kúrò ní kílò wọ̀ ó fine gan ṣẹ́rí òwe lè where is this here get it here àwọn Ankara gidi was ẹgbẹ́ gbọ́ original cotton gbé sùd yẹn wá ká máa fi sí lórí original cotton original cotton ní gbogbo àwọn ilé iṣẹ́ ìríṣẹ́ where do you put this? Ṣẹ́rí àwọn Ankara yẹn fine gan àwọn Ankara yẹn fine gan pọ́tì ní gbogbo ẹ̀
ó láìkì fíìmù ṣẹ́ẹ̀rí ẹ wá bá wa ra 28,000 at a surprise 28,000 àwọn àǹkárá yẹn o àǹkárá yìí ní ìsẹ̀wọ̀n pé àpolówó ẹ̀ ní last week àṣẹ ilé iṣẹ́ tún dé ni kọ́lọ̀ méjèèjì ni wọ́n kó ẹyọ kan tá a tún rí padà lélẹ̀ tó láwọn èèyàn béèrè fún ọmọ ẹ̀ onísọ̀nù ló láìkì fíìmù tí ó láìkì fíìmù tí ṣe rí ọwọ́ mi ní kẹ́ wò 28,000 mi ò ṣe kò gbà kọ́lọ̀ ètú fún àyò ẹ rí ni mi ò ṣe kò gbà 28,000 ó lọ́lẹ̀ ó dowó aláròró nìkan ni ò ní lè rà á 28 ẹ wo lè lemon color ẹ bó ṣe fine ẹ wo bó ṣe fine lemon àǹkárá yìí ti fine jù kí ló dé kí ló ń ṣẹlẹ̀ gangan ṣe rí àwọn àǹkárá lélẹ́yìí àwọn atẹ́pẹ́ máa wọ̀ báyìí wọ́n máa jí sọ̀rọ̀ máa gbá ó ń jí sọ̀rọ̀ ìgbà tá bá wà àwọn aṣọ orí tó máa kọ fún yín nìyẹn ọlọ́run wẹ́ẹ̀dù tó di sọ ṣe rí ṣe bó ṣe fine aṣọ yìí wọ́n fine bí wọ́n lẹ̀ lọ́wọ́ ni ó fine o 28,000 mi ò ṣe kò gbà 28,000 ṣe rí wọlé náà 28 ẹ wọlé èyí wà lẹ́ni ò sí nǹkan ṣe rí ẹ báyìí bó ṣe lẹ̀ lọ́wọ́ aṣọ yẹn ẹ wọ́ àwọn ilé ìkọ́tì gidi ni 28,000 ó lọlé ẹ wo ilé bó ṣe rí ẹ wò ó ẹ rí ṣe rí gbogbo ọlẹ́ àṣẹ ẹgbà wọn ni o ẹ lè rí gbogbo last week ẹ lọ wo fídíò yẹn àṣẹ ẹgbà wọn ni ṣe rí ẹ bó ṣe fine ṣe bó ṣe beautiful ṣe rí mi ò ṣe kò gbà 28,000 ó lálẹ́ ó dowó 28 àtà ní 50,000 o 28,000 àtà 100,000 o ṣẹ́rí èyí tẹ̀ in fact èyí wà lẹ́nu ò sí nǹkan ṣẹ́rí ẹ kí n fi wọ̀nyí dáadáa aṣọ yìí in fact ṣẹ́rí ẹ bó ṣe lẹ̀ ẹ̀gbọ́n á ti mọ̀ pé yes aṣọ làwọn aṣọ ilé aṣọ tó jẹ tó wọjú inú kámẹ́rà gan láì lo anything ṣe náà yẹn dáadáa ṣẹ́rí aṣọ ẹ̀ tí wọ́n ti fáìn jù Ankara láyé àwọn ayé ní wọ́n rọ̀ṣì Ankara bíi ó yà mí lẹ́nu o mo ní ṣé Ankara náà tí wàá di nǹkan báyìí mo ní Ankara tí wàá di nǹkan báyìí o ẹ̀wọ̀n náà ṣẹ́rí àwọn aṣọ ẹ ti fáìn jù ẹni tó wá lójú kòkòrò á kó mẹ́wàá kò ní mọ̀ gbá tóun máa kó gbogbo ẹ̀ ó ń ṣe kámi ni ẹ̀wọ̀n lè náà aṣọ làwọn gbé ẹ̀wọ̀ ṣẹ́rí aṣọ ńlá máa jẹ́ ṣẹ́rí gbogbo ẹ̀ lẹ̀ lọ́wọ́ báyìí ni ẹ ti mọ̀ pé yes
aṣọ làwọn ilé 28,000 mi ò ṣe kò gbà 28. ẹtú eléyìí náà èyí wà lẹ́nu òsì nǹkan ṣe rí ẹ bó ṣe fine. èyí wà lẹ́nu òsì nǹkan ẹ wò ó èyí wà lẹ́nu òsì nǹkan àwọn aṣọ ẹ ti fine jù o. ẹ wá mú ti yín o, ẹ wá mú ti yín o, gbogbo ẹ̀ ló wà òkè o. ẹni tẹ́ ti ń bá ara jà tipẹ́ ẹ mọ̀ pé a lè ta yọ̀bọ̀yọ̀bọ̀ fún yín, correct la máa tà fún yín. ṣe rí bó ṣe rí. Ó wá aṣọ yìí náà. Tani? Ó ti pè é kán máa bọ̀. Ṣẹ́rí bó lè ṣe. Ṣé bó ṣe fẹ́? Ṣé bó ṣe fẹ́ wo kọ́lọ̀ yẹn? Ẹ ti fi àwọn léèsì wọ̀nyí. Léèsì a máa ń gbàgbé, ó ti pẹ́ tó ti wà ń bí o. A máa ń gbàgbé láti polówó ẹ̀ ní. Ṣẹ́rí bọ́tà kọlọ̀. Ṣẹ́rí kíní ò ṣó dáadáa. Ṣẹ́rí stone gbogbo ara ẹ̀. Kò dẹ̀ wọ́n rárá. 40,000 máa fún yín 40,000. Tẹ́ bá rí ojú owó, ó fọ́ ìjòwó ẹ̀ lọ bàjẹ́. Ṣẹ́rí 40,000 ó fọ́ ìjòwó ẹ̀ lọ, Ọlọ́run bá ń gbọ́. Tẹ́ bá rà àdúrà lẹ máa ṣe. Ṣẹ́rí blue color. Ṣẹ́rí. Ṣẹ́rí 40,000. Okay, wọ́n ń bọ̀. Kó wọlé náà. Tó bó ṣe wọ̀nyẹn àwọn kéèké yẹn ẹ wo àti polówó àwọn kéèké yẹn àá máa polówó àwọn yẹn fún àwọn èèyàn ń fẹ́ wọlé. So ẹ ṣé o, àwọn àlejò fẹ́ wọlé, ẹ bá ra jewelry sọ 35,000 ní 35. ẹ bó ṣe fine. Ṣe rí ẹ̀rìn gẹ̀ mo tẹ̀lé aláìkì jù. So ẹ bá ra nǹkan tá ń tà, ẹ ṣé mo dúpẹ́ o. So nọ́mbà mi 08022111530. fún ẹ̀yin tẹ́ bá fẹ́ wá sí bíbí woman màmá tó wá bí lẹ́ni, tẹ́ bá ti dé Gẹ̀gùn ẹ pè mí. wọ́n tún wá ṣe ìgbọ́kadà lọ sí NEPA. tẹ́ bá ti dé Gẹ̀gùn báyẹn pè mí, màá direct yín. Kò yé yín mà, kò yé yín sà. ẹ ṣé mo dúpẹ́ fún ẹ̀yin tẹ́ ń wá náà lágbára lọ́wọ́ Ọlọ́run. mo dúpẹ́ lọ́wọ́ yín o, mo dúpẹ́ o lágbára lọ́wọ́ Ọlọ́run. oore yín á máa pọ̀ sí ni, oore àwọn ọmọ yín máa pọ̀ sí ni. ibi tẹ́ ti mú owó ibẹ̀ àgbà náà ò ní wọbẹ̀ láyé mo ń sọ fún yín. bó dẹ̀ ṣe máa rí nìyẹn. ẹ ṣé mo dúpẹ́. ó dàbọ̀.